Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run olùfẹ́ wa wọn, àṣeyín lọ́ba Ọlọ́run aláàánú wa, aláàbò olùtọ́jú wa, ọba tó mú ẹtì kúrò nínú ayé wa, ọba tó mú ẹtì kúrò ní ojú ọ̀nà wa. Ògo ní forúkọ yín o, tẹ́ tún jẹ́ ká rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù ìkejìlá. Ògo ìyìn àti ọlá ní forúkọ yín, àánú tí kò ṣeé fowó rà ní arígbà lọ́dọ̀ yín yìí. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a gbéyàwó lẹ́ni yóò ṣe ayé àti ọkàn wa di rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ ẹtì ọjọ́ kẹtàlá oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé orúkọ Jésù, orúkọ Jésù. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Róòmù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàlá. Róòmù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàlá. Nítorí ẹnikẹ́ni tí ó bá ṣàpè orúkọ Olúwa ni a ó gbàlà. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkọkànlá. Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkọkànlá. Nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù ní kí gbogbo ẹkún kí ó máa wólẹ̀, kí ó máa kúnlẹ̀, kí ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ayé àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run Baba. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ ẹtì. Nínú bíbélì kíkà wa tòní, wọ́n jẹ́ kí ó yé wa wípé ní orúkọ Jésù gbogbo ẹkún yóò máa wólẹ̀. Yìí túmọ̀ sí pé ó lè ṣe àkóso èyíkéyìí ìṣẹ̀lẹ̀ nípa orúkọ Jésù. Nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìléníogójì títí dé ẹsẹ̀ ìkọkànléníàádọ́ta, Dáfídì sọ fún Gòláyátì, ìwọ mú idà àti ọ̀kọ̀ àti àwá tọ̀ mí wá, ṣùgbọ́n èmi tọ̀ ọ́ wá ní orúkọ Olúwa àwọn ọmọ ogun. Nígbà tí ogun parí o, Gòláyátì ti sọ orí rẹ̀ nù. Agbára púpọ̀ wà nínú orúkọ Jésù. Tí o bá béèrè ohunkóhun ní orúkọ rẹ̀, yóò di ṣíṣe. Nítorí Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnlá wípé, bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi yóò ṣe é. Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, mò ń rìnrìn àjò láti Ìbàdàn, ìlú kan ní apá ìwọ̀ oòrùn Nàìjíríà ni. Mò ń lọ sí Ìlọrin ní ọ̀nà afárá tóóró kan. Ó wà tí ó lè gba ọkọ̀ kan ṣoṣo lẹ́ẹ̀kan ṣoṣo. Bí a ṣe súnmọ́ afárá náà, a rí àkọlé kan tí ó wí pé afárá tóóró ni èyí o, lọ́ọ̀kan, láti kìlọ̀ fún àwọn awakọ̀ kí wọ́n lè dín eré wọn kù, nítorí tí ọkọ̀ mìíràn bá ń bọ̀ láti apá kejì, wọ́n á nílò láti dúró fún ọkọ̀ tí ó ń bọ̀ láti apá kejì kí ó lè kọjá kí wọ́n tó lè dé orí afárá. A ti wà ní orí afárá nígbà tí a rí ọkọ̀ ńlá bọ̀gìnì kan tó ń bọ̀ láti apá kejì pẹ̀lú eré tó pọ̀. A kò mọ̀ bóyá ẹni tó wa ọkọ̀ kò rí wa tàbí kò lè dúró ni. Kò sí àní-àní, a ó gba ara wa ni. Kò sí àsìkò láti gbàdúrà rárá o, ṣùgbọ́n àsìkò wà láti pe orúkọ Jésù. Àti èmi àti awakọ̀ mi pariwo orúkọ Jésù. Ní ọ̀nà kan, a kọjá lára ọkọ̀ ńlá yìí o, ní àárín afárá. Nígbà tí a sì kúrò lórí afárá tán, awakọ̀ mi gbọ̀n pẹ̀lú ẹ̀rù tí ó fi ní láti dúró lójú ẹsẹ̀. Ní ẹ̀yìn tí èmi pàápàá jókòó sí, mò ń gbọ̀n pẹ̀lú. Mo gbọ̀n ju awakọ̀ mi lọ. Nígbà tí ara mi balẹ̀, ó béèrè, dáàdì, kí ló ṣẹlẹ̀? Mo fèsì, Ọlọ́run ti fẹ́ afárá náà nítorí tiwa, fún èyí tó kù nínú ìrìn àjò náà. A kàn ṣáà ń sọ wípé Ọlọ́run oníṣẹ́ ìyanu, ó yà mí lẹ́nu, ó yà mí lẹ́nu. Olùfẹ́, ní orúkọ Jésù, àwọn ìyanu máa ṣẹlẹ̀, nítorí tó o bá rí ara rẹ nínú ìṣẹ̀lẹ̀ tí o sì fẹ́ kí ó bọ́ sí abẹ́ ìṣàkóso, ìwọ ṣáà pariwo orúkọ Jésù pẹ̀lú gbogbo agbára rẹ, yóò sì tẹríba fún àṣẹ Jésù lórúkọ Jésù. Kókó ọ̀rọ̀, orúkọ Jésù
kò lè ṣe àṣetì láéláé. Ẹ jẹ́ á sọ pé bàbá mi orúkọ rẹ má jẹ́ kó ṣe àṣetì nínú ayé mi. Bí n ti ń pariwo orúkọ rẹ Jésù, máa fún mi ní èsì orúkọ rẹ. Má jẹ́ kó kan ní ẹnu mi o. Àti oore ọ̀fẹ́ láti máa pe orúkọ rẹ ní gbogbo ìgbà àti ní ìgbà gbogbo. Yọ̀ǹda rẹ̀ fún mi ní orúkọ Jésù, yóò sì rí bẹ́ẹ̀. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣe Yorùbá. Ó dàbọ̀.